ṣẹ́rí ṣẹlẹ̀ Debora ọwọ́ táwọn èèyàn fi ń dùn kínní ó pààyàn lẹ́nu púpọ̀ Ọlọ́run kò ṣàánú wa àkọ́kọ́ ni pé àìmàpọ́nlé ànábì tó lọ́rọ̀ mà ànábì Ádámà then àwa mùsùlùmí gun bàbàrà ànábì wa tó àṣẹ ètò wa lára ànábì náà ní fún àwọn èèyàn láǹfààní kan máa yọnu sí i ẹni bí kíní ìmọ̀ rí ọkọ̀ gan bẹ́ẹ̀ bá dé ó fẹ́ bú ànábì bí mi àti ẹ bá ń jà bú èmi náà àbí ìyá mi ló ṣe ọ bú ìyá mi náà ok ẹni Debora àtàwọn mùsùlùmí ẹjọ wà lórí pílátífọ́ọ̀mù nínú WhatsApp group àbíẹ̀kọ́ àwọn post ọ̀rọ̀ Islam stuff kìnìkan tó ní í ṣe pẹ̀lú ìwọ́ wà ó pé ṣe bọ́ ọ̀rọ̀ exam àtọ̀rọ̀ test rí ẹ kó mọ lọ lórí ẹni tó ń post nǹkan ni ọ bú náà pé ṣé wò ní sẹ́ǹsì ní olàbúrò ọmọ post ọ̀rọ̀ religion tiẹ̀ sí ibi báyìí ò nílà káyè ni nonsense student ni ẹ àbíẹ̀kọ́ ó yanjú àbí ìyanjú ẹ ọwọ́ á kúrò látòrí ẹni tó ṣe nǹkan ẹ mọ̀ wọ́n náà ọkú olórí ìyá rẹ̀ ọkú olórí bàbá rẹ̀ ọkú olórí mọ́gàjí ilé wọn ọkú olórí ọba ìlú wọn ọkú olórí president Nàìjíríà ọkú olórí president gbogbo ayé kódà ọkú olórí ọba Saudi ọwọ́ àlọ́rí mọ́ máa náà gbé kí ni nonsense prophet inna lillahi wa inna ilayhi ó ti dá wàhálà lẹ̀ èbó kọ́ ló bí sọ Hausa ló bí sọ àmọ́ ńgbà tí wọ́n translate ẹ̀ ní tó túmọ̀ sínú so ó ti wá wàhálà already bóyá níbi tí kìíní ò ti wọ́ wa wọ́n ní mọ́ sọ pé amúkùn ọ̀rẹ́ wọ́ ní sẹ́ olókèlè ń wò ẹ̀wò sáà àwa mùsùlùmí gan fúnra wa sáà bàbàrà nábì ọ̀hún ni ṣe bá mùsùlùmí àti nàìjíríà sọ pé àwọn àfáà kan gan wà tán ṣe táwọn ànábì Ọlọ́run gan ò ṣe. bẹ́ẹ̀ni àwọn kan sọ bẹ́ẹ̀. ayé ẹ̀kọ́ àwọn kan ti ń sọ náà àwọn kan ti ń fáwọn àfáà àwọn ànábì kan pé so tẹ́ ẹ̀ bá mọ ànábì kan àwọ̀ àbá àtàwọn gan kódà ipò ànábì ló wà. so àwọn kíní yẹn ti yẹ káwọn àwọn yìí náà máa mọ̀ gbọ́ pé òkè so àti ànábì yìí náà àti bàbá yìí àti level kan náà ló wà irú bàbá yìí ní sì mọ ọmọ ẹ̀ tó bí náà irú bàbá yìí mi àti ẹ contemporary ni wà náà mo lè sọ̀rọ̀ sí definitely mo lè sọ̀rọ̀ sí ànábì náà so àwa gan bàbàrà. ọwọ́ yín ni pé bàbá kó bú ànábì yẹn náà bí bàbá yín náà làwọn. bí bàbá bú bàbá yín ni so ajé kárí kìíní yẹn ní rí i pé ànábì yẹn náà tó bá yẹn ṣe ń pè é mọ̀ àwa gan ti gbé nǹkan wálẹ̀ ó wá jẹ́ kógun wá mọ ànábì náà sallallahu alaihi wasallam nílẹ̀ Yorùbá wa yìí dàmí ní Nàìjíríà wa ó dẹ̀ ṣẹlẹ̀ lẹ̀ Yorùbá náà ó dà ńgbà tó rí dé àfáà kan bá lè dé tó mú àfáà tó kó ànábì ń kéwù tó ní Jìbìrìlù gọ̀ tí fídíò náà sì wà ó wà táwọn yẹn gbọ́ náà the scene èmi ò ráfa alẹ́ Yorùbá tó yanjú kan tó sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n jáde pé lẹ́yìn Sáyẹ́dì Ṣítù tó sọ̀rọ̀ nípa rẹ̀ bọ̀ pa fa alẹ́ Yorùbá Sáyẹ́dì Ṣítù àfa alẹ́ Yorùbá náà àbí ẹ̀bùn àbá fa alẹ́ Yorùbá tó sọ̀rọ̀ lórí èmi ò rí now ṣé kíní yẹn ṣe nǹkan burúkú àbí nǹkan rere ẹjọ́ ńgbà táwọn akẹ́bà ti lè pe tíṣà ọmọ kéwú lágọ̀ àti pé tíṣà lágọ̀ ọmọ kéwú tó wá ń kéwú lábẹ́ àgọ̀ bó lóhun òun kẹ́ lè ponú kọ̀ ṣé o ní mo sọ pé amúkun ẹrù ẹ wọ ni wọn lókè lẹ ń wò ẹ ṣe kí ni ṣé táwọn èèyàn bá tiẹ̀ ń sọ̀rọ̀ kíní o kò yẹ ẹnu àwọn Yorùbá yóò tiẹ̀ tọrọ rárá kò tọrọ rárá ṣe bí ẹnu la bàbàrà náà ibi tá a ti mọ pariwo àná ibi tá a ti jẹ ni ẹ bá ti di pé ẹni fẹ́ Muhammadu kò náwó rẹ̀ sókè o èmi fẹ́ Muhammadu kò náwó mi sókè o má tún kọ̀ yín lọ tàjíjó kọ̀ọ̀kan ẹni fẹ́ Muhammadu kò náwó rẹ̀ sápò o èmi fẹ́ Muhammadu ó tún jó lọ ó sọ ẹni fẹ́ Muhammadu kó mú nǹkan jáde èmi fẹ́ Muhammadu yóò kàn mú nǹkan jáde ẹni fẹ́ Muhammadu kó mú wá síwájú èmi ẹ dákun àwọn tá a ti ń fẹ́ Muhammadu ti wá nu níbi ká ti mú jẹun ká àmọ́ kọ́rọ̀ délé ká bàbàrà nábì àwọn ọmọ kéwà nábì ajá wọn jakujà àwa náà láyọ̀ dẹ̀dẹ̀wùrẹ̀ àwa láyọ̀ lẹ́tẹ̀kẹ́tẹ̀ ìgbà táwọn ọmọ kéwà rẹ̀ bá ti wá jẹ́ dẹ̀dẹ̀wùrẹ̀ ànábì náà ló ní dẹ̀dẹ̀wùrẹ̀ òun náà ló kọ́ dẹ̀dẹ̀wùrẹ̀ ń kéwù òun náà ní ń kọ́ elédèkété òun náà ló ní Muawiya apààyẹ bẹ́ẹ̀ tí pé wọ́n nú o ẹlẹ́ni Muawiya òun náà ló ní Muawiya òun ló rà búrẹ́ àti pé àtẹnujẹ lòún mọ̀ ní tiẹ̀ kò mọ̀jú kó jẹ lọ́dọ̀ ilé àtọ́dọ̀ ilé gbogbo ẹ̀wọ̀n kan máa wò àwọn àfáà tó ti lọ́ lọ́mọ sábà kẹwọn àwọn àfáà tó lọ ti ń sọ kínní kan pé bẹ́ẹ̀ bá ti rẹ́rìn wọn ti ń bú àwọn sọ̀hábà ànábì gan ní target but àwọn pé táwọn bá lọ directly sọ́dọ̀ ànábì kínní yóò ní ètè wọ́ọ̀kì ó máa dá wà lálẹ́ sáwọn lọ́rùn pé but ẹja ọkọ̀ jára kí gbogbo àwọn ọmọ kéwù rẹ̀ ànábì yóò ní tó nǹkan mọ́ so ṣé gbogbo àwọn nǹkan ìyàwó agẹ́tì ọkọ̀ tàbùkù ànábì so ó pave way fún gbogbo ẹlòmíràn pé Islam yìí gan gbogbo àwọn tẹ́ tá ń pè léyàn gidi láàrin yìí gan gbogbo náà ní eléyìí dẹ̀dẹ̀ ìkànnì sàbí ànábì ponú kí ló dé sàbí tó gbà ànábì tó bí tó ń rò pé ànábì ìjọta in tó sì ṣẹlẹ̀ gẹ́gẹ́ kọ́ lóòótọ́ sọ̀rọ̀ in tó ṣẹlẹ̀ Abdullahi ibn Umar ló ṣẹlẹ̀ sí wọ́n kọjá lọ ni ó sì pé níjọ́ táwọn oníyàjò jọ náà abẹ́ igi kan bẹ táwọn àtànábì ti gbatẹ́gùn pé àwọn gbatẹ́gùn pé àwọn dúró àwọn sì lọ ó wá ní ìyàtọ̀ tó ń gẹ́ níjọ́ tí àtànábì jọ ń lọ abẹ́ igi yìí èmi àtànábì jọ dúró mbẹ́ ẹ̀gẹ́ òun tún wá lọ bẹ̀ ó tún wá dúró ó tún jòkó mbẹ́ ìwọ́dé oníṣàbí yẹn ponú torí pé wúrú wà yẹn
subhanallah meanwhile ẹ má wà bó sí o gbogbo wa ní kálá bàbá àwọn ọmọ mi wà jáde rí àbáwọn dáàdi wà jáde rí tí kinní kan bá ṣẹlẹ̀ sí wa ní spọ́ọ̀tì kan sáà má gbàgbé bẹ̀ I can never forget ìyá mi ìbílù ní Ayọ̀ká ọlọ́mọṣà bá ń kẹ́ اللهم اغفر لها وارحمها وعافها واعف عنها ووسع مدخلها وابعثها يوم تبعث مع نبينا والصديقين والصالحين والشهداء واسمع عليك رفيقا ìyá mi ìbílù ní Ayọ̀ká nígbà tó kù díẹ̀ ara wọn ṣe bákan ibi mo wá máa ń gbé wọn lọ hospital ní Òrégé wọn á mú wọn lọ́jọ́ náà ìjọ náà bíi around 2011 or 12 ní mọ́tò ìjọ náà lọ àwa wọ mọ́tò lọ níbi àwa òjò wa rọ̀ ìjọ náà níbi àwa dúró sí mi ì lè gbàgbé ibi tí mo lọ nù o mi ì gbàgbé sport yẹn dè ní tí bá kọjá ń bẹ̀ kéde tó padà sọ̀rọ̀ yìí o wọn a máa sọ fáwọn yẹn pé ibi tèmi àti ìyá mi dúró sí ìrìnjọ náà bí ọlọ́kọ̀ kan bọ̀ ni bó ti ta mi sí wa lára nù bíi ẹ bó ti ta mi sí wa lára báyà tí wọ́n yín ló bí wọ́n ń mo sọ̀rọ̀ òun ò mọ ń wakọ̀ tiẹ̀ lọ ni níjọ́ ìwọ náà bá ní tiẹ̀ bí wọn náà ti máa ta mi síyàn lára nù ó sì máa bá mójúkò fún wọn náà wọn wá tó lọ ìwọ náà ó sì ní tiẹ̀ láìpẹ́ wàláhì ọdún méjì kọjá tí mo fi wá ní BMW tí mo ń tì káàkiri gbà náà èmi náà wá padà fún mi èmi náà wá rí àwọn èèyàn tó yẹ pé àfa àkílẹ̀ wà gẹ́gẹ́ yóò àmọ́ rántí ǹjọ́ tí yàn ta mi sí wa lára kó lóun ti yá mi wèrè ẹjọ́ spọ́ọ̀tì yẹn ilẹ̀ àn lọ́nà Òrégé wàláhì mi ìgbàgbé ẹ̀ sàbí wa rántí spọ́ọ̀tì yẹn pẹ̀lú Ànábì ó wá tún jòkó bẹ́ẹ̀ bóyá necessity gan ló tún kọ́ọ̀lù fún kòtò ìwà ló gọ̀ so àwọn a ti ń sọ àwọn ọ̀rọ̀ yìí. àwọn tó jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ àwọn scribe àwọn sàbí Ànábì àti ọkọ̀ gbọ́ ẹ ti bẹnu àtẹ́lù wọn já ti járánkì ọ̀pọ̀lọpọ̀ wọn so gbá járánkì wọn àwọn gèbèrí ẹ̀bọ́n àwọn àfáànà sí wọ́n kàn pé nígbà tá a gé dẹ̀dẹ̀wò rẹ̀ àgọ̀ òpònú nìkan ló wà lẹ́yìn rẹ̀ òun gan fún rẹ̀ gan ò lè wà òkè nu ẹ wá ní sọ̀rọ̀ sáà Ànábì ń sọ̀rọ̀ sáà Ànábì mọ̀nàká tó yẹ pé ìwà yẹn ìwà burúkú wà ní. So Debora kílẹ̀ jọ ń fà tó fi wá di pé Ànábì ní nonsense prophet ṣe pé òyìn náà ti wá wàhálà tó ìyún wa nù kò wá yẹ kó rí bẹ́ẹ̀ Debora ti kó kù níbi àwọn yẹn wá ti wá sí àṣejù wá ní pé ẹlòmíì wá wò pé nínú ṣẹ̀rí àti báwọn àfa ẹ̀sìn mọ̀ pé ń gbà ní nǹkan bíi 2000 and what tàbí last year kọ́ ló wà fẹ́ jẹun ṣe pé ṣẹlẹ̀ yìí náà ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ni ọmọkùnrin kan ìjọ tìjà ní àbáyà bí kankan báwọn tó náà dọ̀rọ̀ tó bú Ànábì táwọn ìjọba ṣẹ̀ríà ní kí wọ́n panjọ́ náà ṣe hàn bẹ́ẹ̀ ọ̀rọ̀ ń dìjà lẹ̀ Yorùbá yìí àwọn kọ́lá méjì kan mọ̀ kọ̀ wẹ́ ayé òsìwọlẹ̀ yóò máa pa tó wà náà àwọn màlìkíyà yín tẹ́lẹ̀ ń tẹ̀lé ń tọ́sọ̀nù àwa kọ́ra àwọn màlìkíyà wa now ìdájọ́ òun wà bẹ́ẹ̀ lóòótọ́ nu ṣẹ̀ríà àmọ́ nu ṣẹ̀ríà náà ṣẹ̀ríà ò ní kí ìdájọ́ máa bẹ lọ́wọ́ individual ibi ọ̀rọ̀ wa wà nù ibi àwọn ọmọ yàrá ti wá kó kunu ìwọ làbúrò gbé kẹwàá ẹ̀mọ́ ẹ wá wòrán o àgbákò tó wá kó síbi ìṣẹ̀lẹ̀ wá pọ̀ àgbákò pé wọ́n mú ìdájọ́ wa lọ́wọ́ ara wọn. ẹnì yìí kò ṣe pé bí a ó ṣe zìnà tẹ́fì lẹ́lókò. ayọ̀ ẹlẹ́lókò ẹ wá pátán ẹ tún wá dáná sun meanwhile ọ̀rọ̀ dẹ̀ wà látọ̀dọ̀ Ànábì jalè fẹ́ gbìjà nù ọ́ Ànábì jalè gbìjà. rọ̀ṣùnù ìyẹn gbọ́dọ̀ mọ̀túmọ̀ rẹ̀ ibi tọ́rọ̀ wa ti wọ́ wá nìyẹn ìpìlẹ̀ yìí la ní láti mọ̀sálẹ̀ ìfúnra wa Ànábì tẹ wá lẹ̀ tẹ̀lé wa sọ pé la yu'adhibu bin-nari illa rabbun nar Ànábì ló wá ní la yu'adhibu bin-nar yọrọ àfa Abdullahi ibn Abbas ó ní ẹnìkan ò lẹ́tọ̀ọ́ kó fìyà iná jẹyàn kátó wá lọ́wọ́ fi iná pààyàn Ànábì ní ẹni ó lẹ́tọ̀ọ́ rẹ̀ láti fìyà iná jẹ́yàn illa rabbun nar àfọlọ́run tó da iná so àjùyàn sí Jahannama ta ni ó mọ̀ jùyàn sí Ọlọ́run nìkan ni àjùyàn sí iná ta ló lè fìyà iná jẹ́yàn Ọlọ́run nìkan ni so ẹlẹ́fẹ́ gbìjà Ànábì ẹ̀tún tako sẹ́ni pé àìgbàgbọ́ yé Islam sí ni àìmọ̀kan ni láfi ní ibi tó rọ̀ wá ti dàrú pọ̀ gan-an àfi ká tó àwọn kíní ká dá gbogbo nǹkan padà sí ayé ẹ̀ so tí gbogbo nǹkan bá padà sí ayé ẹ̀ làwọn nǹkan yóò fi yanjú so àwọn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ táwọn èèyàn gbọ́dọ̀ gbàgbọ́ yé ẹ̀ ni ẹ dákun tírú àwọn ìṣẹ̀lẹ̀ báyìí bá ti wá ń ṣẹlẹ̀ ẹ dákun kì í ṣe gbogbo ẹ̀ láàmú apariwo mùsùlùmí ká wá bẹ̀rẹ̀ ariwo mùsùlùmí o mùsùlùmí o èyí àmọ́ sọ̀nù o látara ìmọ̀ kan àwọn míì àwọn dẹ̀dẹ̀wòrẹ̀ àwọn ilé tẹ́kẹ̀tẹ̀ ilẹ̀ Yorùbá àwọn àwọn pé opportunity rẹ o àwọn bá gbére àwọn alùsùnà ni àwọn alùsùnà bò àwọn awọkùnrin tó jáde nínú fídíò tó ní ìṣáná rèé òun ló ń ṣáná sí òun ló ń da petrol sí òun ló ń gbé táyà sí òun gángan ní o ọkùnrin àwa wò pé ṣebí irùngbọ̀n lẹ́fi mọ́ àwọn Sàláfì ilẹ̀ Yorùbá kò ní irùngbọ̀n ṣebí ṣòkòtò sókè sófè lẹ́fi mọ́ àwọn alùsùnà ṣòkòtò rẹ̀ ń wọlé irùngbọ̀n ló fàyè
so tá a bá wo gan ara yín ló yẹ ká wò sí báwo ò ní sọ pé ara yín ni but in tí ó rújú ni pé muslim ni ẹni náà torí claim pé mùsùlùmí lòun èyí ò ló wà obvious jù now àwa gbà pé muslim ni nìyẹn ó wá wúrú wà báyìí a bá wí ni kò ṣe ká mo wá pé ta la fẹ́ da blame yẹn lé lórí so mistake yẹn làwọn tí ò ṣe mùsùlùmí náà ṣe gba christian and co mistake yẹn làwọn náà ń ṣe ká ní islam náà ló kọ́ ní wàjàgídé islam kọ́ ló kọ́ wàjàgídé èèyàn kan sì wà wó síwù ni ẹ wo nísìn nílẹ̀ yorùbá ní Lagos state lẹ́nu ọdún yìí ẹ kàn gbé sórí google map náà àmì google search ẹ kàn lọ wò pé òkè èèyàn mélòó ni wọ́n ti dáná sun ní Lagos state nìkan táwa wà mogun state táwa yìí èèyàn mélòó náà ti wá dáná sun ní nàìjíríà ẹ gbogbo àtàwọn OPC jáde ńgbà kan báyìí tán mọ́ mú àwọn olè kí náà ṣe ń gbà náà ń dáná sun àwọn olè ni gbogbo yín náà hèlì wọ́n gbà náà àwa mùsùlùmí gbọ́n tó gbẹ́sìn yẹn jọ náà gbogbo àtàwọn àjọ lọmọ kí ń wájú àwọn àfa wa àní ní táwọn àfa wa kọ́ wa nu tíra kọ́ yìí àwọn ní ẹ mọ́ dáná sun ọmọ nìyẹn àyìnbẹ̀yẹ tẹ́ dáná sun torí handset àyìnbẹ̀yẹ tẹ́ dáná sun torí laptop àyìnbẹ̀yẹ tẹ́ dáná sun torí 50 naira. kódà ẹlẹ́mìí gan sọ wípé àwọn olórí wa ká kó wọn sún yàrá kan ká dáná sun wọn. yes now gbogbo yẹn ń sin ìdájọ́ yẹn náà ò bá ìsìlámù lọ now ẹ̀yin tẹ́ wá ṣe kó wá dáa kan wá ní òfin nàìjíríà yóò dá o àwọn ní kí ló dé ẹni bá yín dáná sun wa ni sófin nàìjíríà ló ní kán dáná sun ni àbáwọn èèyàn mú ìdájọ́ wa lọ́wọ́ ara wọn now kápáyà sínú ìsìlámù pé Debora Samuel tí wọ́n dáná sun yẹn sìn ṣé ìsìlámù ló gbé ìdájọ́ wa pé ẹ dáná sun Debora ṣé ṣẹ̀ríà court náà ti gbé ìdájọ́ wa pé kán dáná sun Debora ọkùnrin ti last year tá dájọ́ lé lórí dé ní àárọ̀ ìwọ̀n execute ẹ̀ akọ̀ gbé ìdájọ́ wá gẹ́gẹ́ bí ìdájọ́ ṣẹ̀ríà ní ibẹ̀ láyé di bá ti wí yìí nísìn so yẹn ni mo àmọ́ òun náà ti mọ̀ ìtòhùn ṣe yìí ọ̀ràn ni ẹlòmíì ò sì ní ṣerú ẹ̀ mọ́ wọ́n ti sọ mú Debora wọ́n dáná sun bìrìbìrì ẹ wá ní ayé tó kù ní bí ká padà sínú tíra wa ǹjẹ́ ń bẹ́nu tíra wa ká mọ̀ dáná sun yàn ó lásọ̀rọ̀ anábìwá Muhammad ká ní la yu'adhibu bin-nari illa rabbun nar ẹnìkan kò gbọ́dọ̀ fìyà iná jẹ èèyàn àfọlọ́hun ọba tó dá iná. so then ipe àwọn ṣẹ̀ríà court nígbà tẹ́lẹ̀ alákọ̀ọ́kọ́ wọ́n dájọ́ kan lọ pa ní ilẹ̀ haúsá àwọn kìnnìkan àwọn alùsùnà náà wá sọ̀pọ̀tì àwọn mùsùlùmí tó gbọ̀n kan yìí ló sọ̀pọ̀tì wọn jọ náà èjì alùsùnà nìkan now ó yà pé wọ́n gbà pé ó yẹ kán pa náà nù irọ́ pòṣẹ́ tó gbà pé wọ́n ti pa wọn ẹ gbèdé ṣẹ̀ríà court síbi tó lùwà sọ fún wọn Al-Qur'an ni àti Allah wa àti Rasul wa ulil amri minkum so kí la láwọn olórí sí so yíta láwọn olórí sí náà nìkan yanjú àwọn nǹkan tó pọ̀ ayé kọ́ so àwọn olórí yẹn ló yẹ kí wọ́n ṣiṣẹ́ yẹn àmọ́ kọ́lọ́n kó ṣàánú wa kọ́lọ́n kó tó àwùjọ wa ṣe so Islam lẹ Yorùbá problem tó ní gangan ni pé a ní láti wú kíní tí gbòǹgbò a ní láti wú tí gbòǹgbò tẹ́lẹ̀ tó bá ń lọ báyìí bí àkànṣe mọ́mọ́ ráwọn challenges ọlọ́kọ̀ọ́jọ́ kárí akọ̀mọ̀ ṣẹlẹ̀ lẹ́yìn káfà àwọn masáìlù ìṣẹ̀hàdíyà masáìlù fẹ̀kìyà àti ohun khilafiyya tó rẹ pé àwọn èèyàn natural kó ṣẹlẹ̀ ẹ̀ẹ́dẹ̀rí pé àwọn yìí wọn bá la máa ń jà sílẹ̀ Yorùbá mọ́ ìwọ̀n bá la máa ń jà sí ẹgbẹ́ àwọn nǹkan tó ń dá wa lálẹ́ náà ni àwọn fundamental issues táwọn èèyàn ò get it right. Òtí ò bá jẹ́ bẹ́ẹ̀